kábíyèsí ìròyìn ìbálẹ̀ ẹlẹ́sìn gbogbo ní gbogbo ọmọ ẹlẹ́sìn gbogbo ajáwé òye ìlú màlá gbogbo olóyè màlá ṣẹ́ka ajáwé òye yìí ìlú bìnrin ìlú onílẹ̀kẹ̀ olórógún èyí balẹ̀ gbogbo ọ̀dọ́ ìlú màlá ṣẹ́ka ajá àjẹgbó àjẹtọ́ ìlẹ̀kẹ̀ oyè baálẹ̀ gbogbogbò rè. Nǹkan burúkú ò ní ṣíbìlà náà lórí ẹ̀. Àjẹ̀dú àjẹ̀tọ́ ni. Ìgbà tó bá dé bìrà yìí, wàá máa gbé nǹkan rere sí. Lórúkọ kábíyèsí wa ni mo fẹ́ gbé. Kábíyèsí o! Lórúkọ bàbá, lórúkọ ọmọ, lórúkọ ẹ̀mí bímọ. Ní orúkọ Jésù Kristi. Ẹ̀yẹ́ ká ṣe kábíyèsí o! Lákọ̀ọ́kọ́ ká tó tẹ̀síwájú ẹ jọ̀wọ́ ẹ bá mi tẹ subscribe button ọwọ́ tẹ́ ẹ fi ń tẹ subscribe button ọwọ́ náà ẹ ní fi gbọ́mọ sí i. Mo bá òbí mi sọpẹ́, mo bá òbí mi sọpẹ́ o, wọn ò bímọ tí ó wúlò, mo bá òbí mi sọpẹ́. Èmi bá òbí mi sọpẹ́ o, wọn ò bímọ tí ò wúlò, mo bá òbí mi sọpẹ́. Mo bá òbí mi sọpẹ́, mo bá òbí mi sọpẹ́ o, wọn ò bímọ tí ò wúlò, mo bá òbí mi sọpẹ́. Ẹ̀wọ̀n lọ́mọ kọ́ aṣá bí òdì mọ́ mo dé inú ẹ̀wọ̀n lọ́mọ bá pupa. Rodo bí olú ọ̀gbọ́n mo dé ọmọẹ̀yìn tọ́pọ́n kan jẹ rodo bí olú ọ̀gbọ́n lórí ti ya gẹ́gẹ́. Ànífọ́mọ balẹ̀ wọ́n mọ̀ balẹ̀ láéláé. Yóò pẹ́ yóò yá ọmọ ọba yóò mọ̀ dàbúrò ọba àṣàbí òde ọmọ ọba lù pàṣà. Orí Kọ́ládé àzámọ̀ṣe mọ́ bẹ̀rẹ̀ lẹ́yà mi Kọ́ládé ọmọ olóró alágòkò. Ìyá mi mú mi dọ́dọ̀ bàbá mi mú mi délé ìyá mi. Tí ọba sì kú lẹ́kọ̀ọ́dé ò lè pa ní obìnrin náà ló kú lẹ́kọ̀ọ́ ìyá kọ́kọ́ orí Kọ́ládé àgbẹ̀kọ́. Olúwo ní rárí ọmọ Kọ́ládé ọmọ olóró alágòkò ìdìbò olóhùn agbègbè olúwo orí Kọ́ládé ìjà ìfúnyán. Ó ti dóhùn ọdún tí. Ọ̀tún bẹ̀ débẹ̀ ó di ìkàsí yóò kú lóde ipa lẹ́yìn ewúrẹ́ lọ́sàn-án ló mú ilé yìí. Ọ̀sẹ̀ mọ̀mọ́ mú lọ ní bàbá wa kí sẹ́gbẹ́ gbẹ́rangbẹ́ran ẹyẹ kan ọ̀sán ló mú ilé Kọ́ládé. Àní mọ̀mọ́ mú lọ wá bàbá wa kí sẹ́gbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ obìnrin rọ̀pọ̀tọ̀ bàbá lọ́sàn ló mú ilé Kọ́ládé. Ẹ wá àmúlọ̀ mi mo rò kó lámẹ́mú gbogbo ayaba mọ̀ sọ̀rọ̀ mi ṣẹgbẹ̀rún ogójì lọ́nà òun. Ọlọ́run ni ó bá wa ṣẹ́gun wọn, Ọlọ́run ni ó gbé wa lékè wọn. Ọlọ́run ni ó bá wa ṣẹ́gun wọn, Ọlọ́run ni ó gbé wa lékè wọn. Ọ̀rẹ́ tó fojú fẹ́ni tí kò dénú, àtàwọn tá a fẹ́ ẹ̀tàn ò fẹ́ràn ẹni ó
ṣe bí ká ẹ má ṣe sí àmọ́ èyí tí ẹ bá ṣe dandan ni ọ̀rọ̀ ìfẹ̀sán. ẹ wá wọ àwọn ọmọ bá ẹ wò kọ́ yẹn pọ̀ wọ́n lè wo ṣe bí wọ́n gba 10,000 ní ìwọ̀n ẹ̀ fún ọjọ́ tó lẹ́gbà 10,000 lẹ́yìn yẹn aṣẹ́wà ìjà ìlú ẹlòmí lè pé ẹ̀mẹ́jà yẹn fún mi wò fi ní ẹbá lè tó ẹlòmí lè pé ó máa gbà sàkíyèsí òun lọ́la kò ṣàwọn bá kan tàbí pé òun àrán ẹ̀wà gbà lọ́la kò ṣàwọn bá kan bẹ́ẹ̀ ṣe náwó ẹni máa máa ṣíwájú bí mo ṣe máa ká ibi yìí làwọn òṣèré máa kábíyèsí mẹ́tò ìṣe lọ ó fi ojú ẹ̀rí pé ọwọ́ wọn ẹ̀yìn afẹ́ta 40,000 bí àwọn ṣe ń ṣe bẹ́ẹ̀ olóògbà ọ̀wà ẹwà sí lẹ́yìn táwọn bá fi 10,000 bí 5 ẹ̀yà fi sí lọ́wọ́ wọn ló wà mọ́wọ́ sí lọ́wọ́ yìí ló wà bí àwọn ẹ̀kọ́ sọ́wọ́ ẹ̀ lè máa kọ́ ọgbọ́ white yorùbá ẹnu ẹ̀kọ́ sọ́wọ́ ẹ̀ máa tó sílé báwọn ṣe ń ṣe bẹ́ẹ̀ làwọn náà ṣe bẹ́ẹ̀ làwọn náà ṣe bẹ́ẹ̀ ẹjọ́ bá lè ṣe bẹ́ẹ̀ ẹ bá fọ́ọ̀tù wọn kọ́ ṣe 5 tó fi yé bọ̀tẹ́ yìí ẹjẹ bá fún ọ láyè wọn lórí ìbálẹ̀ ìpele wọn bí ẹ̀bọ́n ṣe ṣe ẹ̀ ẹ bá wá sí ilé ẹ bọ́ ṣe lọ́wọ́ ẹ máa ṣe ń dọ́pù nìyẹn ẹ máa ṣe papọ̀ ní ẹ̀rọ fún wọn lórí ẹ̀bá ti dáàbò ẹ̀rọ àwọn tàkẹ́lẹ̀ mọ́ wọ́n yẹ abáyọ̀kọ́ rẹ̀ fún lórí ẹ̀sìn àwọn máa ti fẹ́ Gódógó sí olórí Gódógó Gódógó ìlú ọmọ ẹgbẹ̀rẹ̀ sọ́dọ̀ ọwọ́ ṣe kórókóró ẹ má yà fọ́tò lọ sí ẹ̀mí ẹ̀gbọ́n ta olóògbé wọ́n yẹ kọ́ bà pẹ̀ rọ́bà mi ọ̀pọ̀ sí wàhálà ẹ tẹ̀lé bálẹ̀ o. Kasimu máa bọ̀. Àwọn ìbò ti náwó.
ẹ̀rí pé tó máa já eré fún àní ní àdìdì káṣẹ̀ lọ. òun kọ́ kẹ́ kì í ṣòwò ẹ̀ máa yẹ òun kọ́ ẹ̀yẹ̀ wò. bóyá ìgbà aláṣẹ máa bọ̀ rẹ̀. Confirm. ẹ̀yọ́ sọ́lẹ̀ yìí ṣe. bóyá màmá. Alájà yóò máa kú. Kasim Luku. Kasim re. Ajiba. Owó. Kasim. Luku. Oya, oya. Kábíyèsí. Kábíyèsí. Ìròyìn ìbálẹ̀ ẹlẹ́sìn tó gbóni. Ẹ para rọ Àṣẹ àṣẹ. Àṣẹ àṣẹ. àṣẹ máa ṣàmì àdúrà àṣẹ Àti ẹ̀kọ́ lọ́wọ́ bá ní sílẹ̀. Ẹ bá wà ṣe o. Ìlú àṣẹ. Lúkúlúkú. Kábíyèsí o. Láti já ẹkún ẹni wà Ìṣọ̀lá Òjó lónìí láti di baálẹ̀ Ẹlẹ́ṣigbólógbó. Gbogbo ọmọ Ẹlẹ́ṣigbólógbó máa jáwé òye ẹ̀fà. Ọyẹ́ ẹ̀ máa jáwé òye. Ìlú Màlá gbogbo olóyè Màlá ṣe ká já ewé òye yìí. Ìlúbìnrin, ìlú onílẹ̀kẹ̀, olórókun, èyí baálẹ̀ baálẹ̀. Gbogbo ọ̀dọ́ ìlú Màlá ṣe ká já. Ajá ìwé ìgbà fún lónìí. Ní ti ọmọ àti ní ti ẹ̀dùn àjẹgbó àjẹtọ́. Ilẹ̀kẹ̀ oyè baálẹ̀ Ẹlẹ́ṣigbólógbó rèé o. Kábíyèsí o. Àmín. Ẹ máa ṣàmì. Àmín.
Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. Ẹ ká ní kábíyèsí. Kábíyèsí o. Àgbà yẹn pọ̀, ó yẹ ká sọ fún ẹ̀. Àbí ká ṣe ní ṣùgbọ́n. Ó lọ. Ìlẹ̀kẹ̀ oyè baálẹ̀ gbogbogbò rè tó bá wù baálẹ̀ ó lè rán àgbà lọ́wọ́ àṣepa lọ́la kò sí nígbà kan kò iṣẹ́ rò tó bá lẹ̀ pé ò máa fìlẹ̀ kan sọ̀rọ̀ lónìí ó fi hàn ká ní àwọ̀ baálẹ̀ ó yá. Baálẹ̀ olórí gbogbo ẹ̀yẹ ìyàwó lẹ̀kẹ̀. Owó lẹ̀kẹ̀ owó lẹ̀kẹ̀ baálẹ̀ olówó lolóyè àìfòyè lọ́wọ́ lẹ̀kẹ̀. Oya. Owó lẹ̀kẹ̀. Owó lẹ̀kẹ̀. Owó lẹ̀kẹ̀. Ẹ jẹ́ àṣẹ kíákíá. Baálẹ̀ wo ẹ̀yìn Wọ́n ti wà náwó sí àrà tó ń dá o wọ́n ná owó yìí gidi o. Owó lẹ̀kẹ̀. Ẹ ṣe gan ni. Ìlẹ̀kẹ̀ náà rẹ o ayé òní fún Àmín Jésù. ayé òní fi okùn sí Àṣẹ. alájà Ìyàwó yín rẹ̀ tì lẹ́yìn o. Olórí. Ẹni ńlá ló ṣe ńlá. olórí owó lẹ̀kẹ̀. Olórí. Ìdè wọn láìkì Ẹnà aláìkọ̀. wọn láìkì ọlẹ́gbẹ̀ẹ́ yìí owó lẹ̀kẹ̀ àwọn láìkì ọ̀pọ̀ tẹ́lẹ̀. Olórí. Ọlọ́yẹ̀ pẹ̀tù ẹ máa bọ̀. Àṣẹ. Wọ́n ṣàdúrà àmì àṣẹ. Àṣẹ. Ọlọ́gbọ̀n tí mo ṣe wá rí. Àṣẹ bẹ́ẹ̀ tí wí ló ti rí bẹ́ẹ̀ tí wí ló ti rí èyí yẹn wí yẹn àárọ̀ tí rọ̀ mọ́ bẹ́ẹ̀ tí wí ló ti rí. Àbí kí n máa gbé lọ lé ní. Ibo Ayé ẹ̀sánwó. bẹ́ẹ̀ tí wí ló ti rí. Àbí kí n ṣí ìfẹ́. Bẹ́ẹ̀ tí wí ló ti rí. Lórí fìlà náà ló dàbí. Óyá lúkú. Bẹ́ẹ̀ tí wí ló ti rí. Bẹ́ẹ̀ tí wí ló ti rí. Èyí ẹ̀wí yẹn àárọ̀ tí rọ̀ mọ́ bẹ́ẹ̀ tí wí ló ti rí. Lúkú òfojúpamọ́ tẹ́lẹ̀. Ìkọ́ dùnú ni Adé ni ẹ. Bẹ́ẹ̀ni. Ìkọ́
Adé orí ọ̀kìn. Nǹkan burúkú ò ní ṣíbìlà náà lórí ẹ̀. Àjẹ̀dú àjẹ̀tọ́ ni. Ìgbà tó bá dé fìlà yìí, màmá gbé nǹkan rere sí i. Lórúkọ kábíyèsí wa ni mo fẹ́ dé. Kábíyèsí o. Lórúkọ bàbá, lórúkọ ọmọ, lórúkọ ẹ̀mí bí wọ́n. Ẹ̀yẹ́ ká ṣe kábíyèsí o. Kábíyèsí o. Asábí ẹ bá bọ̀. Ara ẹni tọ́lú àwọn oní tíátà. Báyìí abẹ́rù pé ní o mọ́ ní. Gbogbo ẹ̀ lẹ́ti script. Wọ́n tún mọ́ pàṣẹ wá. Ẹgbà. Owó náà ni ó nà yín. Àṣà ní pélé lọ́wọ́ lọ́fẹ̀ẹ́. Ó yá ẹja sáré lóhùn. Ẹja sáré lóhùn. Ó yá ẹja sáré lóhùn. Ọ̀pá àṣẹ ni. Ẹja sáré lóhùn. Ẹ máa pé kó ṣẹ. Àṣẹ. Ẹ máa pé kó ṣẹ. Àṣẹ. Ọdẹ rògbò ọdẹ pẹ̀ràn. Àṣẹ. Ẹran tí lọ́ọ́dẹ pa. Àṣẹ. Ọdẹ pẹ̀ràn òkété. Àṣẹ. Ikú arẹwà kété. Àṣẹ. Àrùn arẹwà kété. Àṣẹ. Ẹ máa gbé kó ṣẹ o. Àṣẹ. Ọdẹ rògbò ọdẹ pẹ̀ràn. Àṣẹ. Ẹran tí lọ́ọ́dẹ pa. Àṣẹ. Ọdẹ pẹ̀ràn wàwà. Àṣẹ. Owó wàwà wálé. Àṣẹ. Ọmọ wàwà wálé o. Àṣẹ. Ẹ máa gbé kó ṣẹ o. Àṣẹ. Àṣẹ o. Àṣẹ. Àṣẹ. Ẹ ṣe gan ni. Ọjọ́ bàbá lè fi. Ibi àwa ìlàdé náà. Sàtífíkẹ̀tì ló kàn. Ìbéèrè. Àwọn tá a ti gbó lọ́wọ́ látàárọ̀. Àwọn òkú ọ̀nì. Ṣùgbọ́n ìdí kọ́. Owó ti lé sí. Owó ti lé sí. Owó sàtífíkẹ̀tì. Ẹ má jẹ́ kó lé o. 25,000 ni. Okay. Tó bá pé ó ṣe ní price. Àmúlẹ̀ ó ṣe ní price. Ẹ mú 15,000 ká fún photocopy. Allah. Ṣé ó wà negotiable? 15,000 ni. Wálé ẹ̀jẹ̀ kájíká. Ẹlẹ́sìn kódógó ẹ máa gbọ́ ibi ìbàyí sólà fi tiẹ̀. Abẹ́ẹ̀kọ̀ ẹ̀wọ̀n tó ń ṣe mú kájíkèsì. Sólà bá wà ní òkú. So abẹ́kẹ̀rún lórí ẹ̀. Ẹ bá máa sọ pé mo kóṣù mẹ́fà lórí òye o. Mo ti gbé sólà wa ọ̀fà. Ọ̀nà wa ṣe rọrùn. Ẹ bá bí aṣẹ bẹ́ẹ̀. Oya, owó sàtífíkẹ̀tì. Pápá, bọ̀dá ìbò láìkí. Oya, sàtífíkẹ̀tì. Oya. Faru, kábọ̀ mi. Gbogbo wẹ́wẹ́ tó ga. Oya. Ẹ mú wá ní o, sọ́rọ̀ fi èmi o, àbádé station fi o. Station fi mi wà ní o. Ó yẹ kíá. Owó yẹ kú ní kọ́ta ti sọ tẹ́lẹ̀. Alájẹ́ ẹ̀sùnmọ́ mi. Àwọn ẹ̀ẹ́dì tó ti yẹ kó lè pọ̀. Ẹ̀ṣẹ́ bọ́ ṣe ń ṣe kó lè máa rí bó ṣe ń ṣe. Kọ̀fàmù wà. Owó báyìí ẹgbà. Olówó lóye. Àìkòyè lọ́mọ àgbèjẹ́. Olówó báyìí. Ẹ̀yin lẹ́bàá gba sátífíkẹ̀tì yẹn. Ẹ mọ̀ pọ́ yín ló máa wà ní. Confirm. Owó báyìí ni. Abẹ́ kílò yín ló máa wà ọjọ́ tí máa lè bá ti ṣàpọ̀. Ṣé kò tún tó yìí? Sátífíkẹ̀tì ẹ̀rí lọ́wọ́ mi. Kò tí ì tó. Owó yẹn ò tún tó. Owó báyìí ò tún tó. Owó yín kì í kán. Àfún yín sí. Ṣé bọ̀dà? Owó báyìí ẹ máa pẹ́. Pẹ̀lú jẹ́rìí yìí náà, kí n bá wọ̀ rí. Ẹ jẹ́ wọ́n ilé ni o. Orúkọ ló láwọn ọ̀nà jẹ́rìí sí lọ padà ní kẹ́mà wọ̀ ilé kí sẹ́lẹ̀ jẹ́ ìyá yìí. Oya, parú sílà. Àwọn iléeṣẹ́ bẹ́ẹ̀ ni o. Nígbà tí mo ń bọ̀, 30K mo sọ. Oya. Ṣé bó ti ṣe? Oya máa balẹ̀. Ẹ máa sáì.
Kámẹ́rámánà. Wọ́n wà ní sà. Ẹ̀bùn tẹ̀tẹ̀. Kátẹ́. Láwù ẹ̀rẹ̀bẹ̀ láwù. Ayẹyẹ láwù ẹ̀rẹ̀bẹ̀ láwù. Owó lè là ń lò, a ò máa yáwó fi ṣe o. Láwù ẹ̀rẹ̀bẹ̀ láwù. Ó yá ẹ kọrin. Láwù ẹ̀rẹ̀bẹ̀ láwù. Ayẹyẹ láwù ẹ̀rẹ̀bẹ̀ láwù. Kábíyèsí máa gbàdúrà fún wọn. Àwọn tí mo sàtífíkètì lé wọn lọ́wọ́. Kábíyèsí wọ́n tẹ̀ wá bí Kábíyèsí fẹ́ ṣàdúrà fún mi báyìí. Àṣẹ. 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 Àmín. Àmín. Àmín ya Allah. Àmín. Níbi nílé bàbá wa Naija ooo, níbi nílé bàbá wa. Kájọ́ fi kọ́kọ́ ká ti jọ ṣe é. Ó lè dán kó dùn kó sì kó pẹ́ níbi nílé bàbá wa. Níbi nílé bàbá wa Naija ooo, níbi nílé bàbá wa. Kájọ́ sọ́wọ́ kó ká ti jọ ṣe é. Ó lè dán kó dùn kó sì tún pẹ́ níbi nílé bàbá wa. Naija lọ́gbọ́n kú sí òye. Naija lọ́gbọ́n kú sí òye. Ọgbọ́n tó dọ́gbọ́n lọ́mọ Naija lábúlọ́gbọ́n. Naija lọ́gbọ́n kú sí òye. Naija lọ́gbọ́n kú sí òye. Ọgbọ́n tó dọ́gbọ́n lọ́mọ Naija lábúlọ́gbọ́n. Ọ̀rọ̀ mẹ́ta bá dúdú ẹ̀ máa bá wa jó. Ìjọyà. Ọ̀rọ̀ mẹ́ta bá dúdú ẹ̀ máa bá wa jó. Ìjọyà. Báwa lórí ìlú àwa lólórí. Ìjọyà. Akọrin bọ́ba jó ọba jíjó wa. Ìjọyà. Akọ̀tàwọn ènìyàn kan jíjó wa. Ìjọyà. Ìjọ wa máa dùn ó dùn yá. Ìjọyà. Bàbá ó yá ẹ máa bá wa jó. Ìjọyà. Ọmọ lọ́pàá òjò yìí jọ dárí. Ìjọ wa yàtọ̀ sí ìjọ ẹgbẹ́ wo. Abẹ́fẹ́ láyé dúdú ẹ máa bá wa jó. Ìjọ wa máa dùn ìjọ dárí. Abẹ́fẹ́ láyé dúdú ẹ máa bá wa jó. Ẹ má sọ pé òjò yìí jọ ẹgbẹ́ wa. Ìjọ wa yàtọ̀ sí ìjọ ẹgbẹ́ wo. Abẹ́fẹ́ láyé dúdú ẹ máa bá wa jó. Ìjọ wa máa dùn ìjọ dárí. Ẹ má sọ pé òjò yìí jọ ẹgbẹ́ wa. Ìjọ wa yàtọ̀ sí ìjọ ẹgbẹ́ wọn. Ìjọ wa máa dùn ó tún dárí. Abẹ́fẹ́ láyé dúdú ẹ máa bá wa jó. Ẹ má sọ pé òjò yìí jọ ẹgbẹ́ wa. Ìjọ wa yàtọ̀ sí ìjọ ẹgbẹ́ wọn. Ìjọ wa máa dùn ìjọ dárí. Ẹ má sọ pé òjò yìí jọ ẹgbẹ́ wa. Akọrin bọ́ba jó ọba jíjó wa. Akọ̀tàwọn ìjòyè mọ́ jíjó wa. Ìjọ wa máa dùn ó tún dárí. Ìjọ wa yàtọ̀ sí ìjọ ẹgbẹ́ wọn. Ẹ má sọ pé òjò yìí jọ ẹgbẹ́ wa. Ìjọ wa máa dùn ìjọ dárí. Ìjọyà. Akọrin dòde o, ará ẹ wá bá wa jó. Ṣé bá wa lóde dé asún lórí níkùn? Àti ìlú tó gbà yìí la ó fi ṣe wọ́n. Wọ́n máa ń jó àwòrán lọ́kàn rẹ̀. Àrùnrọ̀rọ̀ lókè àwòrán lọ́kàn rẹ̀. Àtúntì lóde o, ṣé bá wa máa lóde dé? Adéwẹ̀rẹ̀ o gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ alẹ́. Adékùtù bí èjì òwúrọ̀. Adépápá wá bí èjì alẹ́. Bàbá wa náà mọ̀ pọ̀ lọ́rùn àwọn ọmọdé. ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sórí Arugbo Olo TV lórí YouTube, ẹ follow Arugbo Olo TV lórí Instagram, Facebook àti TikTok. Ọwọ́ tẹ fi ń tẹ subscribe, ọwọ́ tẹ fi ń follow wa, ọwọ́ náà ẹ ò mà ní fi gbọ́mọ sí. Ire 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 lẹ ó máa fọwọ́ náà gbà. Àmín.
àmín.